ta ni mufti ilẹ̀ Yorùbá tọ́pìkì mi nìyẹn. Ọ̀rọ̀ ayan mufti wọn ò yan mufti wọ́n jẹ mufti àkọ́kọ́ kò yẹ kó lè dá controversy kalẹ̀ ní ọ̀rọ̀ mufti tí wọ́n jẹ lánàá yìí o. Kí ló fà á tí ò fi ní dá controversy kalẹ̀? Àti pé tó bá dá controversy kalẹ̀, kí ni ìdí tí controversy fi wà nínú ẹ̀? In tí ò fi yẹ kó dá controversy kalẹ̀ ó ní pé Maulana Sheikh Alhaji Suleiman Farouk Oníkíjìpá Mufti Diyar Adamallahu ayatahu, Ọlọ́run dákun jẹ́ ayé wọn pẹ́, kí Ọlọ́run kí ó bá wa lọ́ ẹ̀mí wọn. Gbogbo ayé mọ̀ ń pé Mufti Ìlọrin ni wọ́n. Gbogbo ayé bàbá fúnra lára wọn mọ̀ ń pé Mufti Ìlọrin làwọn jẹ. Àkọ́kọ́ nìyẹn. Ẹni tó bá wá ní Mufti Ìlọrin kọ́ ni Sheikh Suleiman wọ́n jẹ, abẹ́ni tó bá declare wọn gẹ́gẹ́ bí Mufti ilẹ̀ Yorùbá, ìntàbí ni pé ṣé Ìlọrin ti di ilẹ̀ Yorùbá ni? Torí pé 90% ọmọ Ìlọrin wọn ò gbà pé ilẹ̀ Yorùbá ni Ìlọrin. Nam so possible kí ẹni tí è ṣe ọmọ ilẹ̀ Yorùbá kó jẹ Mufti ilẹ̀ Yorùbá? Àkọ́kọ́ ìbéèrè tí a bi gbogbo ẹni tó bá declare Sheikh Miskin Oníkíjìpá ní Mufti ilẹ̀ Yorùbá, àkọ́kọ́ ìbéèrè tá bí nìyẹn. Ìyún ń bá wọn Mufti ilẹ̀ Ìwó Sheikh Dawood, kọ́lọ́n kó wà pẹ̀lú wọn, kọ́lọ́n ṣàlékún ìdúrótì fún wọn. Gbogbo wa la mọ̀ pé Mufti Ìwó ni wọ́n jẹ. Gbogbo wa ni a mọ̀ tí a sì mọ̀. Wa alaikumus salam. Ọ̀gá mi Alan Wasalan. Mufti Ìwó dáa sì mọ̀ ta ló fi jẹ Mufti tí ń ṣe ọba Ìwó. Ẹni tí ó bá wá declare Mufti Ìwó lónìí as Mufti ilẹ̀ Yorùbá, ìbéèrè kan tàbí ni pé ǹjẹ́ ọba lè fi Mufti, ọba lè yan Mufti, ọba lè yan èèyàn as Mufti? Tí ẹ bá wá dáhùn pé bẹ́ẹ̀ ni, a wá bí pé irú ọba wo? Ṣé èyí tí ń lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ tí ń bá wọn kọrin só lẹ́tọ̀ọ́ kó yan Mufti? In dispute jẹ́ Mufti ilẹ̀ wo? Mo dispute jẹ́ Mufti ilẹ̀ Yorùbá. Ṣé ọba Ìwó ìjáza wo ló ní láti lè yan èèyàn as Mufti? Tá bá wá ní wọ́n lè yan as Mufti, Mufti Ìwó tó pé ọba Ìwó ni wọ́n accepted. Mufti ilẹ̀ Yorùbá, ǹjẹ́ ó tọ́ sí ọba Ìwó láti yàn? Ìbéèrè mi tún nìyẹn. Náà fún ẹni tí ń declare, ẹ̀yin tẹ́ ń pe Mufti Ìwó ní Mufti ilẹ̀ Yorùbá, fún ẹ̀yin tẹ́ ń pe Mufti Ìlọrin Sheikh Miskin Billah ní Mufti ilẹ̀ Yorùbá, àwọn challenge nìyẹn fún yín o. Ló yẹ kí n sọ pé gbogbo ẹni tí yes you can call in, ẹ lè pè wọlé, ṣùgbọ́n màá pe nọ́mbà tẹ́ fi pè wọlé tásìkò bá tó. Ẹ má bínú ẹ̀dá kòtòrò ànábọ̀ Muhammad, ìṣẹ́jú díẹ̀ náà ni. Ẹni tó bá declare Mufti Ìwó as Mufti ilẹ̀ Yorùbá, ló yẹ kí n sọ pé gbogbo ẹni bá declare rẹ̀, àbòsí ti wà ń bẹ̀, ọ̀tẹ̀ ti wà ń bẹ̀. Ẹni bá declare bàbá Oníkíjìpá as Mufti ilẹ̀ Yorùbá, àbòsí ti wà ń bẹ̀,
ọ̀tẹ̀ ti wà ń bẹ̀ àti pé ìbéèrè tí a bìíra wa ni pé collective àwọn rábítà tí ṣe àpapọ̀ àwọn ulama ni wọ́n yan mufti yìí o mufti tàná Sheikh Abdulrazak tí wọ́n yàn yìí èwo ló wà authentic nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bin mufti ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kú nídìí ọ̀tẹ̀ gbogbo àwa tá à ń sọ pé mufti Yorùbá ni gbogbo ayé mùsùlùmí ni wá o gbogbo wa yìí náà Yorùbá ni wá ìjọ wo la fẹ́ ṣe léyìí dà ìjọ wo ní ìṣọ̀kan tó fẹ́ wá ṣẹlẹ̀ píìsì tá à ń pariwo píìsì tá à ń ìjọ wo ló fẹ́ ṣẹlẹ̀ ló jẹ́ káwọ̀ sọ pé gbogbo ẹni tí ó bá declare abẹ́ni tí ń declare Sheikh Suleiman Farouk gẹ́gẹ́ bí mufti ilẹ̀ Yorùbá àbòsí ni àtẹni tí ń pe mufti Ìwó ní mufti ilẹ̀ Yorùbá àbòsí ni ọ̀tẹ̀ ni náà fún gbogbo àwa tí a bá fẹ́ dá sí i pẹ̀lú ikhlasu níyà pẹ̀lú àníyàn dáadáa àkọ́kọ́ ni pé ṣe rí ètò tí ń ṣe yìí kìí ṣe láti fi mú controversial wá láti fi pé ká gbọ́ra wa yé ẹjá sọ òdodo ẹjá sọ̀rọ̀ síbi tó dodo wà mo láìkì lágbájá mo ètì lágbájá ẹjá gbé kúò ẹjá sọ kí ni òdodo ànábì ní kullu haqq walau kana ala nafsik ẹ sọ òdodo kódà tó bá yá sí pé òdodo yẹn ìwọ ní bá wí ẹ sọ nọ́mbà tá a pè wọlé sí 070 64 30 7702 gbogbo àwa tí a bá fẹ́ dá sí ètò náà nọ́mbà tí a pè wọlé Sheikh Saheed ahlan wa sahlan ẹ ṣeun pẹ̀lú advice náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀ àlàyé tí mo fẹ́ ṣe náà nìyẹn látara tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dálẹ̀ ẹnìkan pè mí ó ní ẹjá fi ọ̀rọ̀ ibìkan mo belong sí ibìkan ni mo belong ẹjá pátì ṣe rí ọ̀rọ̀ ìtìláfàt tálíkì àmọ́ ọlọ́run fi dé ní ó mọ̀ ṣẹlẹ̀ tó pé kìí ṣe ayé kò í ṣe rí wa ló ti bẹ̀rẹ̀ mọ́sẹ̀ àbí mẹ́rẹ̀ẹ̀rin tí à ń lò nínú Islam ìtìláfàt ń bẹ pẹ̀lú ẹ̀ so tí ìtìláfàt bá ń wáyé láàrin wa kò yẹ kó di ọ̀tẹ̀ kò yẹ kó di ìjà kò yẹ kó di àbòsí ẹlòmíì wá ní àgbọ́yé tiẹ̀ sì lè sọ pé mufti Ìwó ni mufti ilẹ̀ Yorùbá irú àgbọ́yé wo nìyẹn àti pé ọ̀rọ̀ míì ibi tẹ́ bá ti gbọ́ yóò mọ̀ ṣe yín ní màmá kí n pé yóò mọ̀ ṣe yín lè mọ̀ pé ṣé ó yẹ kó já sí pé irú ẹ̀ ní yìí ló sọ èèyàn ṣe lè pe mufti Ìwó ní mufti ilẹ̀ Yorùbá ta ló yàn ní mufti ọba wo ló yàn ní mufti tí ó sì máa jẹ́ mufti fún ilẹ̀ Yorùbá yóò máa jẹ́ mufti fún ilẹ̀ Yorùbá kìí ṣe yóò máa jẹ́ mufti fún Ìwó kìí ṣe mufti ilẹ̀ Yorùbá. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlálékan Yusuf ló ń pè látẹ̀kùn. Ahlan wa sahlan. Náà ṣe rí ọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá. Náà. Mo lérò pé wàhálà ta ní ilẹ̀ Yorùbá yìí ni ọ̀rọ̀ èmi kan Sunni, èmi alùsùnà, èmi Salafi. Problem ta ní gangan nìyẹn ló yà wá lọ́tọ̀ torí tí n bá rántí bàbá mufti àná
Naam. Sheikh Doak mo rò pé Rabita ló yan àwọn náà gẹ́gẹ́ bí mufti ilẹ̀ Yorùbá ṣùgbọ́n mo rò bí nígbà yẹn kò tí ì sí yánpọnyán ni à ń yà lọ́tọ̀ọ̀tọ̀ báyìí nígbà yẹn gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá sì ti wà tó yẹ pé kò sí pé bóyá emir ló ń kọ́ńtró wa àbí ìjọba mùsùlùmí ló ń kọ́ńtró gbogbo wa kò sí mi ò rò pé bóyá ọba kan wà tó lè sọ pé òun fẹ́ yan mufti fún ilẹ̀ Yorùbá. Naam. Ju àwọn Rabitatul A'imma wal Ulama àwọn náà dẹ̀ ní the right source tá a ní ilẹ̀ Yorùbá tó lè control afẹ́ yan mufti àyàn mufti. Naam. So gẹ́gẹ́ bí lọ́dọ̀ tèmi yàtọ̀ fún pé a bá gbà pé Sheikh Suleiman Farouk bá jẹ́ mufti ìlú Ìlọrin mufti ilẹ̀ Yorùbá tó wà authentic òlélẹ̀ tí wọ́n jẹ́ lánàá yìí tó sì yẹ kí gbogbo ayé ó tẹ́wọ́ gbà tá a bá ní bí ọ̀tẹ̀ àbí dàrú tá a pọ̀ kálukú so tí mo ní láti sọ nìyẹn. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ajé Ọlálékan láti ìlú Èkó. Jazakumullahu khairan jaza. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Ọ̀rọ̀ ní gbogbo wa gbọ́ yìí ló yẹ kí n sọ pé òpònú èèyàn astaghfirullah pẹ̀lú wọ́ọ̀dì yẹn àbòsí àbí ọ̀tẹ̀ ni ó mú yàn sọ pé mufti tí wọ́n yàn lánàá yìí òun kọ́ ni mufti ilẹ̀ Yorùbá torí pé àwọn kọ́ ni ẹni àkọ́kọ́ tí ó mọ̀ jẹ́ mufti ilẹ̀ Yorùbá lánàá kò rí bẹ́ẹ̀ ó sì lè fẹ́ rí bẹ́ẹ̀ lónìí ló jẹ́ ká ní ẹjẹ́ á kúrò nídìí ọ̀tẹ̀ gbogbo àwa tí differences wà ṣé ẹ rí tá a fi kú kọ́lọ́mọ pa wá ní ìsín láàmú ní pírọ́blẹ́mù ẹnìkan alìsúnà ẹnìkan súfí ẹnìkan sálàfí ẹnìkan àwọn kan ṣíà tálíkì àwọn ọlọ́run fi dé bá ti máa bá yínú tí ẹnìkan ò sì lè yí padà. Aya Kùránì ni ẹnìkan ò lè yí padà in títí ẹni pé gbìyànjú láti bá ọlọ́run rẹ dáadáa àrítàwà ó sánú kí ló yẹ kí ọpẹ́ nìkan ò lè yí padà ní pé Kùránì gan ọlọ́run gan ní tó bá wu òun ni òun ó ṣe gbogbo ayé lẹ́yọ̀ kan ọba tí ò ṣe gbogbo ayé lẹ́yọ̀ kan ṣé ìwọ ọ̀kan ló wà dé lónìí ló fẹ́ sọ gbogbo ayé di ẹyọ̀ kan ọlọ́run mọ kí ló fà á tó fi gbé kalẹ̀ bó ti gbé kalẹ̀ yìí pé àwọn kan ò mọ̀ jẹ́ mùsùlùmí àwọn kan ò mọ̀ jẹ́ kínní ṣùgbọ́n tó yé wa dájú ni pé inna dina inda Allah al-Islam a mọ̀ wá ṣèṣe bó ni kó wá náà ó ṣe sóye bó ni ó ti gba ẹ̀sìn yẹn a ṣèṣe òun mọ́ àwa fúnra lára wa náà là ń kà fara ara wa àwa fúnra lára wa là ń pinná fúnra wa a fún kèfèrí níná mọ́ mùsùlùmí àti mùsùlùmí náà pinná fúnra wọn báyìí bó bá ṣe báyìí ó wọ ná bó bá ṣe báyìí kí wá léèyàn ó ṣe gan tí ó wà lè jẹ́ náà. ẹnìkan ní this scholar is 100% right mashallah. Before these people came here is peace in Yoruba land. Since the Ahl Sunnah came, the peace disappeared. Point of correction. Say word of Ahl Sunnah. Iman disturb brain mi. Te bá ń pe àwọn kan ní Ahl Sunnah. All Muslims are Ahl Sunnah. Te bá fẹ́ describe yẹn lè describe as Wahhabiyya, Salafiyya, àbí whatever. But as far you are a Muslim, you are Ahl Sunnah. Ebi rúgbọ̀n ni mo dá sí yìí. Innahu min sunnati Rasul. Min sunnati Rasul. Nínú súnà Ànábì ló wà sẹ́mi ṣe súnà ni. Amin, amin, amin. Àtẹ̀yìn náà. Jazakumullahu khairan. So ẹ jẹ́ kí àlàáfíà ó jọba. Ká máa declare mufti Ìwó as mufti ilẹ̀ Yorùbá àbòsí ni pure àbòsí. Mufti Ìwó fúnra lára rẹ̀ àwọn gan fúnra lára wọn mọ̀ pé
àwọn èsè mufti ilẹ̀ Yorùbá pé mufti Ìwó láwọn ọba Ìwó tó yàn wọ́n gẹ́gẹ́ bí mufti kódé mi lè dispute ìjẹ́ mufti wọn torí pé ẹni tí ó bá yàn ní mufti ẹni tí ó bá score èèyàn ẹni tó fẹ́ máàkì ìwé ọmọ level 400 ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti fá kọ́ level yẹn tó ti kọjá level yẹn tí ẹni tí ò tí dé level yẹn ó bá máàkì iṣẹ́ ọmọ 400 level wọ́n fún ní marking script àwọn wo ló fún ọba Ìwó ní marking script tí wọ́n fi yan tán fi wọ́n pé Sheikh Daoud Sheikh Masoud Sheikh Daoud náà ni bẹ́ẹ̀ ni ń pé wọ́n fit fún position mufti ẹnìkan ní ọba Ìwó ọba mùsùlùmí ni ọba mùsùlùmí tí ń wọ ṣọ́ọ̀ṣì tí ń jó tí ń bá wọn kọrin tá ń kọ so mi ń fẹ́ dá sí gbogbo kinní yẹn mi ń fẹ́ dá sí gbogbo àwọn ọ̀rọ̀ ó wọ bọ ẹja kú òǹdí ọ̀tẹ̀ ẹlòmíì personality lásán àsánsọ pé Mudiru Markaz is concerned in ti ń bí ẹlòmíì nínú nù so any personal issue any personal grudges pẹ̀lú Mudir kò kan collective work táwọn arábítà ṣe nítorí pé èmi àti èèyàn kan ní problem iṣẹ́ táwọn èèyàn bíi 15 wá ṣe èèyàn kan tó wà nínú wọn ń wà níṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tí ò dá ní àwa dáṣẹ́ wọn nù ó ti di àbòsí ó ti kúrò ní personal issue ó ti di ọ̀tá gan. So inta ń ṣàlàyé nìyẹn kò ń ṣe pé bóyá likeness kan àbí kìíní kankan no ọ̀rọ̀ yìí clear sí everybody ọ̀rọ̀ yìí ó simple ọ̀rọ̀ tó clear ni ṣé omi skin kọ́lọ̀ ń bá wa lọ ẹ̀mí wọn gbogbo wa la mọ̀ pé mufti Ìlọrin ni wọ́n tó sì já sí pé fàtàwá tí wọ́n máa ṣe nínú Ìlọrin mufti Ìwó mufti Ìlọrin ni fàtàwá tí wọ́n máa ṣe fàtàwá mufti Ìwó ni fàtàwá Ìwó náà ni ó máa ṣe mufti ilẹ̀ Yorùbá gbogbo tó bá associate mọ́ ilẹ̀ Yorùbá òun ni yóò jẹ́ lìsánù wa. Mudiru wa rí tẹnìkan rò ẹnìkan ní Mudiru doesn't Sheikh Abdallah does not see their existence. Bẹ́ẹ̀ni bàálù tó ti fò ní. Tọ́ bàbá wa Muhammad Abubakar wọ́n ní not mufti Ìwó mufti ọjà ọ̀dọ̀ yìí ni ṣe ti gbọ́ báwọn. Imagine kẹ́yẹ̀ máa sọ pé mufti Ìwó fit fún mufti tó pé ó establish Islamic market. Kí la fẹ́ gain pẹ̀lú pé èyàn establish èmi gẹ́lẹ̀ establish Islamic market. Ṣé fún mi mufti kí n establish Islamic market sí Kaduna kẹ́ wá fún mi ní mufti Kaduna kò nítumọ̀ èyàn establish Muslim court sáà ní Sharia court tẹ́lẹ̀ ni so kí ni a fẹ́ lò pẹ̀lú pé torí pé èyàn establish Islamic market tí ẹ sí pé establishment yẹ láti fi dá conflict kalẹ̀ ni ó dá tẹ́ bá ní èyàn establish Islamic market ṣé ẹlòmíì tí èṣe mùsùlùmí kò lè lọ rajà ń bẹ̀ àbí tí n bá ń bẹ nínú àwọn tí ń ta nǹkan bẹ̀ tẹ́lòmíì bá wá rajà tí èṣe mùsùlùmí kí n má ta fún un àbí kí lẹ fẹ́ fi wọ́n kí lẹ fẹ́ fi méjọ ẹni tí èṣe mùsùlùmí àti ẹni tó jẹ́ mùsùlùmí tẹ́ fi sọ pé eléyìí ní ta nǹkan fún eléyìí ní ta nǹkan fún gbogbo kíní yẹn yóò kàn mọ́ dá wàhálà lẹ̀ láwùjọ ni kò nítumọ̀
àbí téèyàn bá wá rajà ẹnì kọ́kọ́ sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam kẹ́ tó tajà fún ṣé tí kírísítẹ́nì ò lè wí lélẹ́yìí àbẹ́lẹ́bọ̀ ò lè wí tí ó sì wí tí ó ra tó fẹ́ rà so ìyẹn ò tó ní hújà ń pé èyàn establish Islamic market ó establish Muslim court tí wọ́n fẹ́ fi dá wàhálà lẹ̀ tó yá sí pé ẹjọ́ tí wọ́n máa dá ẹjọ́ tí ó favour àwọn ni ó dáa náà irú mufti ìwó gbogbo alámọ ìṣesí bàbá yẹn lórí social media gbogbo alámọ bí bàbá yẹn ti máa ń ṣe lórí social media tí mufti ìwó bó ti wà nísìn Islamic court tí wọ́n láwọn dálẹ̀ ọ̀hún tí àwọn mùsùlùmí méjì bá ní problem tán ní conflict káwá ní nínú àwọn mùsùlùmí méjèèjì yìí ìkan jẹ́ onísúfí nínú àwọn èkejì jẹ́ sàlàfíà ẹ máa dá lọ́kàn ara yín tán bá kó ẹjọ́ dé kóòtù tí mufti ìwó lòun establish yìí ta ni wọ́n gbẹ́jọ́ ẹ̀bi fún yàtọ̀ sí pé wọ́n tiẹ̀ mọ ẹ máa dá ta ni wọ́n gbẹ́jọ́ ẹ̀bi fún torí pé wọ́n ti kọ́kọ́ ṣòyìn pé àwọn kọ́kọ́ ní hatred fún onísúfí ṣe irú ẹni bẹ́ẹ̀ ni establish Islamic court gbogbo ẹni tí ó bá establish Islamic court ó gbọ́dọ̀ wà in a neutral ground kò gbọ́dọ̀ fi síbì kan bẹ́ẹ̀ sì ni ẹni tí ó bá jẹ́ mufti Sheikh Abdulrazak yìí kí ni èé dá sí ẹ̀yin ní tẹ́ mọ́ ń dá sí gbogbo èmi ni mufti wo yìí ó ní tí wọ́n ti máa ń dá sí wọ́n ní tí wọ́n dá sí. is establishment of Islamic market part of fatawa yóò mọ̀ dá fún yín yóò dá fún yín tó kọ Ọlálékan so wà nínú fatawa ṣé fatiwa nù àní gbogbo muskila tí tá à ń ní yìí ẹ bá wa sọ̀rọ̀ kí Christmas dé kẹ́ ẹni bá jọ oúnjẹ wọn àdánwò ní kinní kan irú mufti wo yìí nísìn gbogbo alámọ̀bí tí wọ́n dájú kọ lérí ọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo alámọ̀bí tán dájú kọ so kí ẹ̀yin kan kẹ́ ẹ mọ wá declare wọn gẹ́gẹ́ bí mufti ilẹ̀ Yorùbá àbòsí ni ẹyẹ já máa sọ̀rọ̀ tí ó mọ dá wàhálà lẹ̀ ọ̀rọ̀ tí ó mọ mú fìtínà ẹyẹ já máa sọ àwọn post àwọn táwọn publish tí ó mọ mú fìtínà wá nínú Islam ẹyẹ já máa sọ lánàá bàbá tàná àwọn ẹlẹ́bọ ni wọ́n gbógun tì àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n gbógun tì wọ́n ó sì ṣe dá wàhálà àwọn pípù yìí ó sì gba ìsìláàmù ẹ̀yin tó ní kílẹ̀ ń ṣe ju pé ẹ̀ ń tún lé àwọn táwọn anú ẹ̀sìn yẹn ẹ̀ tún lé wọn jáde ni. bí Sòkòtò ẹ bó ṣe báyìí iná bó ṣe báyìí iná ṣé irú ẹni tí yóò jẹ́ mufti ilẹ̀ Yorùbá nù. àfa ẹni yìí ni you can check Mufti Iwo page. That man is in pain since yesterday. He just dey post anyhow. You see? Ẹ̀rín tá à ń sọ. Even before yesterday, even kó tó dáná, kí Mufti máa sọ yín pé ọba níyan Mufti, ọba Mùsùlùmí níyan Mufti, Tíbó. Ní as far Nigeria is concerned, ọba méjì sí mẹ́ta náà la lè declare as ọba mùsùlùmí tí a sì mọ̀ pé ìjẹ́ ọba wọn màlúmọ́ọ̀tì yẹn wà nílẹ̀ bí ọba mùsùlùmí òun náà ni ọba Ìlọrin àti Sókótó ṣé ọba Ìwó kéwú wo lọba Ìwó mọ̀ tí ó fi yan mufti. tí ó fi yan mufti àti pé ọba nǹkan fúnra lára rẹ̀ ọba Ìwó ṣé kò yẹ kí mufti Ìwó ṣe fàtáwá fún pẹ̀lú rẹ́ndànrẹ́ndàn tí wọ́n ń ṣe káàkiri. Imagine ẹ declare ara yín as ọba mùsùlùmí ẹ bá àwọn ẹlẹ́bọ ẹ bá wọn fa problem yes dispute yẹn ní kẹ́ ẹ bá wọn ṣe ẹ má bá wọn ṣe igbó ẹ má bá wọn ṣe tí ò dáa ẹ̀yin yìí náà lẹ lọ ṣọ́ọ̀ṣì lẹ ń lọ jó lẹ ń lọ bá wọn kọrin yìí.
orí èèyàn ò ṣe ní wú, orí èèyàn ó wú. ẹgbọ́n tí kùránì wí ni bada isti'aza wal basmala, kùránì ni alladhina amanu walam yalbisu imanahum bizulmi ulaika lahumul amnu wa hum muhtaduna. ní ó jẹ́ orí bẹ́ẹ̀ walam yalbisu imanahum bizulmi, Sheikh Adam ò dáàbò sí papọ̀ mọ́ ìmánì wọn. tí ọ̀rọ̀ bàbá yẹn bá rí báyẹn lónìí in tó fánù, ìwọ títí tí ẹ ò rí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fura síra, àbòsí tẹ́ ẹ dàpọ̀ mọ́ tọlọ́hun ló bí. the same thing bàbá tó ní èmi máa ń sọ o, èmi máa ń sọ pé ẹ mú àáfà ẹyọ kan àbí kàlífà ẹyọ kan, ẹ mú wá fún mi, ẹ prove ẹ fún mi, tí kò ní karahun ayé lẹ́yìn Mudirul Markaz. ẹ wá ní ayé fẹ́ràn bàbá yẹn, ayé fẹ́ràn àwọn èèyàn rí náà, àwọn èèyàn àárí náà, àwọn èèyàn sì gbọ́n. a máa fà wo làfà alábòsí, a máa fà wo ní ẹsẹ alábòsí. bàbá tí ò sí nǹkan tó kàn pẹ̀lú owó ẹ, kò sí nǹkan tó kàn pẹ̀lú ta ló jẹ́, kò sí nǹkan tó kàn irrespective image ẹ, kò sí nǹkan tó kàn, kò sí nǹkan tó kàn wọ́n. ṣé n tọ́lọ̀ ń wí tànábì wí, wọn ò hesitate láti sọ fún anybody. àmọ́ bó lẹ́yìn tí ń ṣe títí yìí, ṣé bí Nàìjíríà ṣe wà yìí ṣe bó ti yẹ kó wà nù, wáàsí mélòó lẹ ṣe. Amin, amin, amin. Sheikh Ibrahim Kamaruddin wa antum kadhalik. àmọ́ wáàsí kí lẹ ń ṣe, a sì mọ gbogbo bẹ́ẹ̀ tí ń darí ní àmọ́ kí ló fà tẹ́ fi ń darí, torí ń tẹ́ jẹ́ yìí náà ni. so personal issue tẹ́ ní pẹ̀lú bàbá yìí náà ní wọ́n á mú yín máa fẹ́ da omi tó ti tutù, máa omi tó ti tóró, máa fẹ́ dàpọ̀, máa fẹ́ dàrú. bàbá yẹn náà ni problem yín. due to my own understanding o, Mudiru gangan ni problem wọn. alálìkùá kí ni a ní different opinion pẹ̀lú ẹ̀sìn. ó dà ẹni tó ní bàbá ànábì inú náà ló wà, àtẹni tó ní bàbá ànábì bàbá ànábì ò jẹ́ wà nù náà, ṣebí different opinion ni. ẹ ṣe lè ṣépè fẹ́ni tó ní bàbá ànábì ò sínú náà, ẹ ṣe lè ṣàdúrà fẹ́ni tó ní bàbá ànábì wà nù náà. opinion ò gbọ́dọ̀ dá problem lẹ̀, kò gbọ́dọ̀ dá fìtínà lẹ̀. àdìsí ṣe lè máa tako Kùránì. Ọlọ́run ní al-yawma uhilla lakumut tayyibat wa ta'amul ladina hillu lakum wa ta'amul ladina utul kitaba hillu lakum wa ta'amukum hillu lahum. ìgbà t'Ọlọ́run ní oúnjẹ wọn ẹ̀tọ́ ni a lè jẹ, ẹ̀yin ni a lè jẹ. àáfàá kan wá jáde ìwọ̀n clarifying pé ẹ má gbé àdìsí lérí Kùránì, ẹ sọ́dọ̀ta táwa lọ́ọ̀tá ẹ̀sìn gangan nínú ẹ̀yin àti àáfàá yìí. ìṣe yìí ti ń ṣe mí léèmọ̀ tí sì ń yà mí ẹnu. ọ̀pọ̀lọpọ̀ òbí tí ọmọ wọn sì ń bẹ pẹ̀lú àwọn pípù yìí. àti jèrè àwọn ọmọ yẹn yóò ní kọ́má o. èmi ò ní sọ pé òbí kan ò ní jèrè ọmọ o, àmọ́ kọ́má wà ń bẹ̀. ẹ̀yin ilẹ̀ náà lẹ ní kọ́mọ ṣe báyìí sí òbí ẹ̀, sàlámù àlékún. so ọ̀rọ̀ yóò dá fún yín exposing their agenda. problem wọn gangan nìyẹn. That is the main problem.
problem na gangan because these people have hidden agenda. No. They have hidden agenda. Wallahi wọ́n ní hidden agenda. Tí ẹ bá ṣe pé bóyá ẹ bá ní hidden agenda, à ń ṣépè fún ẹ ní kò yẹ kó wáyé inú ẹ̀sìn. Kò yẹ kó wáyé. Kò yẹ kó máa ṣẹlẹ̀. À á gbèrò pé kẹ́nìkan kú. Kò yẹ kó máa ṣẹlẹ̀. So àbòsí ni kéèyàn ó declare Sheikh Suleiman Farouk ní mufti ilẹ̀ Yorùbá. Mo sì ti challenge gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ kí, tẹ́ ń post kí, tẹ́ bá ní Sheikh Suleiman Farouk mufti ilẹ̀ Yorùbá ni, ṣé Ìlọrin ti di ilẹ̀ Yorùbá? Torí 99% yín lẹ gbà pé ilẹ̀ Yorùbá ni Ìlọrin. Ṣé ọmọ North lè jẹ́ mufti fún ọmọ ilẹ̀ Yorùbá? Challenge mi nu fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń declare mufti Ìwó ní mufti ilẹ̀ Yorùbá. Ṣé ọba níyàn mufti ilẹ̀ Yorùbá? Àti pé tó yá sí pé ọba níyàn ọba àwo. Ṣé ọba aláìmọ̀kan àbẹ́wò? So alaikum salam. Naam. Ṣẹ̀rí tó yẹ kí n pè padà. Naam. Pé lórí ètò báyìí, ó dà yẹn pé ọ̀rọ̀ wa yóò rìn jìnnà káwọn èèyàn lè gbọ́. Èmi tí mo wá ń sọ̀rọ̀ mi ò sáfà o. Naam. Àmọ́ Mùsùlùmí ni mí. Alhamdulillah. Mi ò dẹ̀ belong sí any sect. Naam. Mi ò kò tọ̀ríkà. Mi ò ń ṣe sàlàfíà. Naam. Àmọ́ Mùsùlùmí ni tí mo dẹ̀ tẹ̀lé òkú ẹ̀sìn márùn-ún. Tọ́lọ́ ní ká ṣe èyí tí jó òun gangan náà nù. pẹ̀lú ọba Súnnà tọ́lọ́ ní ká gbára ọ̀ka. Alhamdulillah. Àmọ́ tí mo fẹ́ kí gbogbo òbí tó bá ń gbọ́ prógráàmù yìí kí wọ́n dìmú ní pé ilé kéwú tí wọ́n mọ̀ ọmọ lọ. Ẹni gbogbo òbí. Tí bá ń gbọ́ prógráàmù yìí. Naam. Ìpè ilé kéwú tó máa fẹ́ mú ọmọ lọ kán wò dáadáa. Naam. Torí tá bá wo Genesis ọ̀rọ̀ yìí, èmi jẹ́ ọ̀kan tó máa ń sọ́ọ̀fù íńtánẹ́ẹ̀tì dáadáa. Naam. Mo fẹ́ lè sọ pé 24 hours mi ò lè wá sí online. Ìgbà tí Genesis ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀, ara àwọn táwọn yìí kan wọ́n máa ń post nígbà yẹn. Wọ́n ní láti kọ́ ní write-up nígbà yẹn pé táwọn bá wó Markaz Agége, Súnnà táwọn fẹ́ tàn kalẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò ní tàn. Kò ní tàn. Lélẹ̀ tó mì wí pé agenda kan ni wọ́n ń gbé bọ̀. Wọ́n dẹ̀ wò pé the only madrasa tí ó lè tapu agenda yẹn. Òun náà l'Agége yẹn. Allahu Akbar. Tó lè mú wọn kọ irú nǹkan bẹ́ẹ̀ pé tí Markaz wá wó Súnnà táwọn fẹ́ tàn. Kò lè tàn. Tí kálukú bá dẹ̀ wò ìṣòro tá a nílé ní pẹ̀lú terrorism, irú àwọn Súnnà tán wí yìí. Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Torí èmi yìí nísìnyí báyìí, bàbá tó bí mi wà láyé kọ́lọ́run jẹ́ kó sọ̀kalẹ̀ dáadáa. Àmín, àmín. Bàbá mi tèmi gbé pẹ̀lú kírun ni, gbàwẹ̀ ni, ẹni tí máa ń ṣe bá dà ní tó ṣe dáadáa sáwọn ọmọ ọlọ́mọ dáadáa, tó yẹ kó gbogbo ẹ̀sìn ìlúmọ̀ tó ń ṣe, kò ṣe tọ̀ríkà, kò ṣe sàlàfíà. Kí ẹ̀ wá sọ fún mi pé bàbá fẹ́ wọ náà mi ò lè gbà. Torí yóò tó wó sùsù tó ní bàbá ànábì wà nù ná, ìyá ànábì wà nù ná. Èmi béèrè lọ́wọ́ kan nínú ọmọ ọjọ́ kan pé ànábì ọ̀pẹ Al-Qur'an sọ yìí pé òun ò ní fìyà jẹ ẹnikẹ́ni. Láì ṣe pé òun bá ti rán òjíṣẹ́ kan sí. Òjíṣẹ́ wo lọ́lọ́run rán sáwọn tó jíṣẹ́ fún wọn kó tó dé. Tí wọn ò gbà lọ́wọ́ ẹ̀ tẹ̀lé sọ yìí pé wọ́n wọ̀ náà. So gbogbo àwọn agenda báyìí torí ìgbà tí kan tó
fà ni mo ní òkè ìwọ̀nba àbádà tí mo ṣe ṣe bá fà ní ọ nìyẹn àlùjànnà mélòó ló wà ó ní méje tọ̀ nínú àlùjànnà méje ìwọ̀nba àbádà tí mo wá ṣe tó bá jẹ́ pé àlùjànnà nọ́mbà 7 ìlú bá ká kí sáà ti máa wọ̀nà kọ́lọ́n fi mí síbẹ̀. ṣe àlùjànnà làlùjànnà. àlùjànnà jẹ́ iná ni mi ò tọrọ lọ́wọ́ lọ. Ọlọ́run sọ wá ń bẹ́ẹ̀. kí ni wàhálà wa kí ni wàhálà wa so ó bí pọ̀ kan ó mọ bó bá ṣe fẹ́ tọ́ ọmọ rẹ̀ nílànà ìsìláàmù. Alhamdulillah. ìsìláàmù ò lè bọ̀ àjẹ́ndà táwọn pípù yìí gbé wá ó ti sọ ìsìláàmù lẹ́nu tó yẹ pé téèyàn bá jẹ́ ẹni tí mọ́nì rẹ̀ dúró kò ní mọ ibi tó fẹ́ yà sí mọ́ most of àwọn èèyàn tẹ́ bá lọ sí internet ẹ máa ráwọn olórúkọ mùsùlùmí tó mọ̀ sọ wípé rẹ́sì gbèrè ogun lẹ́ ń ṣe yìí àwọn tó kàn wọ́n tí mọ́nì wọn ò lé wọ́n pọ̀ lérí TikTok àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. ìmọ̀ni wọn ti ṣéèkì kálukú ti ń yà ẹni tí ó lọ sí di ẹbọ ẹni tí ó lọ sínú ẹ̀sìn míì wípé wàhálà àwọn ẹlòmíì gan-an kò fẹ́ lè gbé jáde mọ́ pé mùsùlùmí lòun. so àwọn kìíní nìkan jẹ́ ká kíyèsí ìwà jàgídíjàgan tèmi bá lọ́wọ́ àwọn tó bí wa kò sí nínú ẹ̀sìn Islam àwọn tó dé náà ló gbé dé. Alhamdulillah. Àmín. Aleykum salaam wa rahmatullah. Ẹ ṣeun Haji Lékan. Jazakumullahu khairan. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Ọ̀rọ̀ ní gbogbo wa gbọ́ yẹn. Ọ̀rọ̀ ní gbogbo wa lájọ gbọ́hùn. Àníṣe ẹja ìsìlá èmi máa ń sọ pé ẹ wo ọ̀rọ̀ tí Haji Lékan sọ kalẹ̀ yìí. Èmi máa ń sọ pé irú Yelima nísìn súnà ló sọ pé òun ń ṣe Jabata súnà wọn sọ pé àwọn ń ṣe Professor Alaro súnà wọn sọ pé àwọn ń ṣe súnà gbogbo àwọn tí mo kà yìí náà yàtọ̀ Yelima ò ní Jabata ò ṣe súnà Jabata ò ní Yelima ò ṣe súnà súnà ò gẹ́gẹ́ lẹ́ wá ń sọ súnà àti máa dàlúrú. Èmi máa ń sọ pé ta ló lè fi irú Yelima tọrọ ọmọ pé Ọlọ́run dákun irú Yelima ni ó ṣe ta ló lè fi irú ẹ̀ tọrọ ọmọ. Ta ló lè fi irú ẹ̀ tí ó bẹ lọ́yìn pé irú Yelima o ní kọ́lọ́run ó ṣe fóun lọ́mọ. So àwọn èèyàn wọ̀n pé bóyá èèyàn ní personal interest kan pẹ̀lú Mudiru àbí no bàbá yẹn gangan ní preach peace bàbá yẹn gangan ní preach peace. Ẹ gbàgbé pé wọ́n sọ̀rọ̀ kinní kan wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ nìyẹn view ti tiẹ̀ ní kí wọn náà sọ lérí ẹ̀ kó gbọ́dọ̀ yọ èébú dání. Yes. Mo lè define social study kó ní definition tí mo fún ọ kí wọ́n náà mú scholar mi wá kó ní bó ṣe define ẹ̀ lélẹ́yìí. So à ń ta àbùkù èèyàn à ń mú èébú yẹn à ń gba personality èèyàn jẹ́ yẹn ìwà wọn nu. Ẹ wo ọ̀rọ̀ tí Haji Lékan sọ kalẹ̀. Bẹ́ẹ̀ni mùsùlùmí ṣe lè mọ́ value peace àti unity ẹ̀yìn yìí lẹ́ni èèyàn gbọ́dọ̀ bá kírísítẹ́nì ṣe èèyàn gbọ́dọ̀ ṣe kinní kan mùsùlùmí nìkan lè dá Nàìjíríà gbé tí bá ti pé èèyàn bá sí èrè mùsùlùmí nìkan bí Nàìjíríà ti rí yìí àyè sọ̀rọ̀ Saudi o bí Nàìjíríà ti rí yìí society tá a bára wà yìí ṣé mùsùlùmí nìkan lè dá nǹkan ṣe. Lọ́nà o so kí ó ní táàmù wá tẹ́wàá omi tó ti omi àláfíà ẹ wá ń dàrú ẹ ń dàpọ̀ ọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá ẹ wo báwọn yẹn tún ṣe gbé àwọn tí a rò bí ó yá a lè máa bá nǹkan kí nǹkan lọ́wọ́ wọn gan.
àwa ìtẹ́yìn náà ẹ̀ ń kọ̀kọ́ kúkọ ẹ̀ ń kọ ohun tí ò nítumọ̀ ohun tí ó mọ dá wàhálà lẹ̀. Ọlọ́run kó ṣàánú wa. Ọ̀rọ̀ lẹ́ni yìí sọ gbogbo òbí kó mọ ilé kí òwò ní ó fọmọ sí. Gbogbo àfà tó bá ti ní bí bókú bá ti kú àìsàdúrà fókú ẹ ṣọ́ra pẹ̀lú ẹ mú ọmọ kú òun bẹ́ẹ̀ torí pé bó o bá kú ọmọ ò ní ṣàdúrà fún ọ. Wọ́n mọ̀ ní wàá lé sàlẹ̀ ìsánú ilá máa ṣàhá. Ànábì súnà tẹ́ ń pa ànábì ní tó kù bá ti kú. Inqata'u a'maluhu illa min salasin. Gbogbo iṣẹ́ tó ṣe ti gé nǹkan mẹ́ta ní ó ṣẹ́kù fún. Sàárà kànga ló gbẹ́ kalẹ̀ táwọn èèyàn jàǹfààní bẹ̀. Sàárà yẹn ó máa bá. Iṣẹ́ ló kọ́yàn ni àbí kéwú ló kọ́yàn ni. Ìjọ tẹ́nìyẹn bá ń lo ìmọ̀ yẹn sàárà yẹn ó máa bá. Ó wà ní awwaladun salihun yad'u lahu. Ó yẹ kí wọn náà mọ̀ pé gbogbo ọmọ gbọ́n tá nábì wí waladun salihun. Ó yẹ kí wọn náà mọ̀ ànábì ni ọmọ dáadáa. Ó yẹ kí wọn náà mọ̀ pé gbogbo àfà gbogbo ọmọ tó bá ti accept pé ká ṣàdúrà fókú òbí ẹ̀ ní abẹ́nìkan tó ti kú kò dáa. Ó yẹ kó ti mọ̀ pé kì í sọmọ dáadáa. Ànábì gan clear pé waladun salihun. Irú ọmọ dáadáa tó kú bá filẹ̀ yad'u lahu tí ń ṣàdúrà fún irú àdúrà bá a máa bókú ẹ̀yin ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ní ò sí tó jẹ́ bẹ́ẹ̀. So ẹja kù ní the problem. Gbogbo àti a bá fẹ́ pè wọlé tí a fẹ́ dá sí ètò náà. Nọ́mbà tá a pè sí ni 070 64 64 30 7702 070 64 30 7702. Gbogbo àti a bá fẹ́ dá sí ẹ jẹ́ á pè wọlé ká dá sí i. So ká mọ̀ ní mufti Ìwó ní mufti ilẹ̀ Yorùbá àbòsí ni. Ká ní Sheikh Suleiman Farouk mufti Diyar ká ní mufti ilẹ̀ Yorùbá ni wọ́n àbòsí ni. Èyí tí àwọn ayábítà yàn náà ní mufti ilẹ̀ Yorùbá. Òun náà ní mufti ilẹ̀ Yorùbá. Òun sì làwọ́ tẹ̀lé. Tó bá bí wá kí ló fà á tí èmi ò fi tẹ̀lé ìwọ̀n sọ wọn pé major tán fi yàn ní collective work ni kìí ṣe èèyàn kan ló kàn yẹn fún personal interest rẹ̀. Irú mufti ó ní ṣe ọba ló yàn. Sheikh Suleiman Farouk ọba Ìlọrin ló yàn wọ́n mufti Ìlọrin ni wọ́n. Mufti Ìwó ni. ẹyẹ já kó ń di ọ̀tẹ̀. Ẹja kó ń di àbòsí. Ọlọ́run ò fẹ́ àbòsí. Ọlọ́run ò fẹ́ àbòsí. Àfáàkẹ́ ní ara tata rọ̀mọ́dì wà mí donarin. Wáyé òṣìkò an yakuna láha dìrọ́mùn. Fa inna náàrù bilẹ̀ ọ̀húndẹ̀ ní yúzíkà. Fa inna láhàrìbù mabdáwùhà kàlámùn. Kò sí nǹkan kan tí máa ń bí ogun ọ̀rọ̀ náà ni. Ìgbà Boko Haram kí ló bí? Bẹ́ẹ̀ ni Sheikh Suleiman Farouk mufti Ìlọrin náà jẹ́ kìí ṣe Yorùbá kìí ṣe ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ló bí Boko Haram kí náà fi bẹ̀rẹ̀ ní pé ká lọ skul haram ni kéèyàn lọ skul èèwọ̀ ni. Ẹ wá wo ohun tó dì àwọn ìwo náà ni àwọn pípù yìí náà ni àwọn Sàlàfíyà Wàhábíyà yìí náà ni. Ẹ wá wo ohun tí kinní yẹn cost fún wa lórílẹ̀‐èdè yìí. Ẹ wo ẹ̀mí àwọn tó lọ ẹ wo dúkìá àwọn ẹlòmíì ò tún dìde láti gbẹ̀ ẹlòmíì ò dìde dòní. Ó ṣe lè já sí pé gbogbo bí kí nǹkan ó dàrú lẹ́yìn máa wà gbogbo bí kí nǹkan ó bàjẹ́ ibẹ̀ lẹ́yìn máa ń dúró sí. Islam náà dà lára yín súnà náà dà súnà náà dà súnà yẹn gẹ́gẹ́ dà.
àmọ́ èmi ò tún yín bá wí tí ẹ bá ṣe àwọn òpònú mi náà tán ń fi àìmọ̀kan ṣe súfì yẹn àwọn tán ń fi àìmọ̀kan ṣe súfì yẹn náà mo sì ti sọ ní ìsìn á mọ àwọn wo ni èsè wo á mọ̀ ní ìsìn torí ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tí ń ṣe mọ́lúdì tí ń ṣe àwọ́dù yẹn kìí ṣe súfì kìí ṣe onísúfì ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n mọ̀ wá bú àwọn onísúfì àwọn náà wá yọnu sọ tí àwọn náà ó láwọn ń dá sí àmọ́ ibi tán wà. Ọlọ́run ó ṣamọ̀nà wa Ọlọ́run ó ṣamọ̀nà wa gbogbo mùsùlùmí tá a bá nídìí kó bàjẹ́ kó rántí àtúbọ̀tán kó sì rántí ìjọ tí ó lọ bá Ọlọ́run tí ẹnu ó máa sọ ẹni tó wí láyé gbogbo ohun tójú wò ojú ó máa sọ ìyẹn máa ń wo ẹlòmíì tẹ́lómi bá kọ póòstì tí ẹlòmíì bá póòstì mo á wò pé ṣé ẹni yìí kò mọ̀ pé àlìkìyámọ̀ ń bẹ ni ṣe ti rí ní tá à ń sọ Ọláìtàn Jímọ̀ Babátúndé ó ní orí rẹ̀ burú Faruku ẹgbẹ́ baba ńlá kú bàbá ẹ̀ ó gọ̀gán bàbá rẹ̀ kò lè ọ̀rọ̀ mufti tí mo sọ nù o ṣe rí ẹni tó kọ́mẹ́ǹtì yìí wàláhì kò nífẹ̀ẹ́ Shehu Suleiman tó mi kẹsẹ̀ di Shehu Miskin Shehu Faruk Al-Miskinu Billah tí mo ní ẹni yìí ò ní wáàsí wọn tí mo gbọ́ ẹni yìí ò gbọ́ àmọ́ ó ní náà ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ní problem ẹni orí rẹ̀ burú gan gẹ́gẹ́ bí ìṣe sọ lọ ẹni tá à ń sọ yìí kò nífẹ̀ẹ́ Shehu Suleiman kò nífẹ̀ẹ́ wọn tó mi wallahi lazim kò nífẹ̀ẹ́ wọn tó mi ṣùgbọ́n lápò ó ní dirty mindset ló fi kọ́mẹ́ǹtì yẹn in tá à ń sọ ní pé Shehu Miskin kọ́lọ̀ ń lọ ẹ̀mí wọn mufti Ìlọrin ni wọ́n wòye ṣe mufti ilẹ̀ Yorùbá tó bá wá ní mufti ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe Ìlọrin ti di ilẹ̀ Yorùbá ni. ẹnìkan ni mo ní ọba aláìmọ̀kan ọba Ìwó ìmọ̀ wo ni ọba Ìwó ní láti fi yan mufti measurement wo náà take láti fi yan mufti tábà ní wọ́n consult àwọn alfa wọ́n lè ní rábítà níwò in disrespect wọn ṣe bẹ́yà